Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Abala tí a wà ọ̀nà ni abala bí tí a ti ń sọ díẹ̀ péré nínú àwọn Iro ìjọ Ahmadiyyah. Níbi tí a bá ọ̀rọ̀ náà dé, ọ̀nà ni ọ̀rọ̀ nípa iye òǹkà tí ìjọ Ahmadiyyah jẹ́ lágbàáyé àti irọ́ tí ìjọ Ahmadiyyah pa bẹ̀rẹ̀ látòrí Ghulam Ahmad lórí iye òǹkà tí wọ́n jẹ́ lágbàáyé. Ìtàn ọ̀rọ̀ nípa iye tí ìjọ Ahmadiyyah jẹ́ lójú ayé Ghulam Ahmad yìí. Ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni ẹ jẹ́ ká wo àkọọ́lẹ̀ tá a rí pé ó súnmọ́ jù. Òun náà ni èyí tí a rí, èyí tí Ghulam Ahmad nínú àwọn ìmísí tó lóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba ní ọdún 1883. Èyí tí a ó rí kà nínú tírà at-Tazkirah page 98. Níbi tó ní Ọlọ́run ti sọ fóun Ghulam Ahmad wípé ya Isa torí pé o ti kọ́kọ́ lo àyà yìí tí mo ti kà fún wa tẹ́lẹ̀, ìyẹn àyà ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka minal ladhina kafaru. Àyà yìí tá a mọ̀ pé Ọlọ́run lò fún nípa Ànábì Isa alayhi salatu wassalam. Ghulam Ahmad wá sọ wípé Ọlọ́run tún sọ kalẹ̀ fóun níbi tí Ọlọ́run ti ń sọ fún òun Ghulam Ahmad. Ẹ tiẹ̀ jẹ́ kí n padà sẹ́yìn díẹ̀ ní page 97. Ghulam Ahmad sọ wípé ó ní summa uhiyat lókè page yẹn at-Tazkirah page 97. ó ní summa uhiyat ilayya jumlatan bil injilisiyya wala a'lamu mada sihhati kalimatihima li sur'ati al-wahyi wa huma. Ó ní lẹ́yìn ìgbà náà ló ń tún wá gba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run fi wá ìránṣẹ́ sóhun pẹ̀lú èdè òyìnbó, yẹn pé Ọlọ́run bá òun sọ èdè òyìnbó nínú wáhíù náà. Ó ní gbólóhùn méjì ní sẹ́ńtẹ́ǹsì méjì lọ́lọ́run fi ránṣẹ́ sóhun, àmọ́ òun ò mọ báwo ni àwọn gbólóhùn náà ṣe correct tó, nítorí pé wáyé náà ó fast gan, ó yára gan, màlíkà sáré ń sọ gbùrù, ó kàn dálẹ̀ gbùrù fóun ni, kò jẹ́ kó òun rí gbọ́ dáadáa. Kí ló ní Ọlọ́run sọ fún un? Ó ní Ọlọ́run sọ lédè òyìnbó fún Ghulam Ahmad pé I love you. Ọlọ́run lóhun nífẹ̀ẹ́ òun Ghulam Ahmad. I shall give you a large party of Islam. Ọlọ́run ní òun ó fún òun Ghulam Ahmad ní èyí tó pọ̀ jù nínú ìjọ mùsùlùmí. Abẹ́rẹ́ nǹkan ṣé wọn àti ìjẹ́ mùsùlùmí tẹ́lẹ̀? Òun náà ni wọ́n ṣe tún tẹ̀lé Ghulam Ahmad lọ. Ó ní Ọlọ́run sọ pé inni uhibbuka, ìtumọ̀ ọ̀rọ̀ yẹn, sa'ahabu laka jama'atan kabiratan min ahli al-Islam. Ó ní Ọlọ́run lóhun nífẹ̀ẹ́ Ghulam Ahmad, òun sì fún ní èyí tó pọ̀ jù, òǹkà tó pọ̀ gan nínú ìjọ mùsùlùmí. Ọ̀rọ̀ tá a wí ọ̀rọ̀ náà wà nínú tírà al-Barahin al-Ahmadiyyah, ṣùgbọ́n tá a bá ti wo tírà Tazkirah èyí tí wọ́n kó gbogbo àwọn wáhíù Ghulam Ahmad sí àwòbá ń bẹ̀ ní page 97. Bákan náà ayé àti tànàbí Isa alayhi salatu wassalam tá a ní Ghulam Ahmad jílò fúnra ẹ̀ tó fi ti sọ́dọ̀ Ọlọ́run yẹn náà tún wà ń bẹ̀. Níbi tó ti ní Ọlọ́run sọ wípé ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka minal ladhina kafaru. Ìtumọ̀ wáhíù yẹn tí Ghulam Ahmad ló ń gbà yẹn ayé àkùránì yìí, òun náà ni ó wà ní page 98. Ghulam Ahmad sọ pé Ọlọ́run sọ pé ìwọ Isa, ìyẹn ìwọ Ghulam Ahmad. Ọlọ́run fẹ́ dárúkọ Ghulam Ahmad, ó wá lo Isa. Ẹ̀bẹ́rì nǹkan báyìí wal iyasu billah. Ya Isa sa'utika ajraka kamilan. Ó ní Ọlọ́run sọ pé òun ó fún ìwọ Ghulam Ahmad ní èrèǹjẹ rẹ tó pé ní pípé lẹ́kùnrẹ́rẹ́. Ìtumọ̀ kálímà mutawaffika tíjọ Ahmadiyya ń ṣàjàngbìlà lé lórí, òun náà ni Ghulam Ahmad tú sí wípé Ọlọ́run ní òun ó fún un ní èrèǹjẹ òun ní pípé. Aw umituka wa arfa'uka ilayya. Àbíkẹ́ Ọlọ́run sọ pé òun ó pa òun Ghulam Ahmad tó bá padà yá, òun á gbé òun sókè lọ́dọ̀ òun Ọlọ́run ọba. Ayé sa'arfa'u darajatika. A rí wípé nítorí àwọn àbí ni pé Ghulam Ahmad fún ìtumọ̀ mutawaffika ní ìtumọ̀ máa fún ẹ ní èrèǹjẹ rẹ ní pípé. Kí ló wá dé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ikú Ànábì Isa alayhi salatu wassalam, èyí tí ò tí ì wáyé torí pé Ọlọ́run là gẹ́gẹ́ bó ṣe wà nínú Quran chapter 4 verse 156 157 títí lọ síwájú bẹ́ẹ̀ wípé bal rafa'ahu Allahu ilayhi. Ọlọ́run ọba lékè ọlá sọ pé wọ́n àrípa wọ́n àṣírí kàn mọ́ àgbélébù, ṣe lòun Ọlọ́run ọba gbé egun kè. Wa ma qataluhu yaqinan bal rafa'ahu Allahu ilayhi. Kí ló dé tí Ghulam Ahmad tú àyà yẹn ní tú wípé Ọlọ́run ní òun ó fún yín sá ní èrèǹjẹ rẹ̀ ní pípé gẹ́gẹ́ bí ìtumọ̀ tó ń bẹ fún gbólóhùn mutawaffika. Ní péjì yẹn náà page 98 nínú tírà Tazkirah, Ghulam Ahmad sọ pé àyà Kùránì tó sọ pé ya Isa inni mutawaffika yẹn tóun tún gbà gẹ́gẹ́ bí revelation látọ̀dọ̀ Ọlọ́run. Ó ní al-muradu min Isa huna huwa ana al-abdul mutawadi. Ó ní òun náà ni wípé ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú Isa nínú àyà yẹn, òun náà ni òun Ghulam Ahmad, òun ẹrú Ọlọ́run, ẹrú tó ní tẹríba. Abẹ́rẹ́ gbó ní tẹríba púpọ̀. Ọlọ́run ìṣẹ́gbẹ́ Isa.
Isa ọmọ Maryam alayhi salatu wa salam ó sì lóun ní tẹríba ó lóun lóore ju Adam alayhi salatu wa salam lọ ẹ̀ ń ṣe ha ẹ má ṣe ha mò ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ màá padà júwèé bí tí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wà fún yín gbà tá a bá ń sọ ti Ghulam Ahmad fojú àwọn ànábì Ọlọ́run rí. tó ibi yìí láti rí wípé Ghulam Ahmad sọ pé Ọlọ́run ṣàdéhùn fún un pé àwọn tó tẹ̀lé òun ìjọ òun wọn pọ̀ ní pípọ̀ ní òǹkà. Revelation eléyìí ó ṣẹlẹ̀ ní 1883 òun náà ni Ghulam Ahmad sọ pé òun gba wahyu náà. tá bá dẹ̀ wo ìsàlẹ̀ ní page 98 kí ló wà ń bẹ̀. ọ̀rọ̀ yìí wọn ló wà nínú tírà al-Barahin al-Ahmadiyyah part 5 nínú ẹ̀ èyí tó ń bẹ nínú al-Khaza'in ar-Ruhaniyya volume 21 page 108 kí ló wà ń bẹ̀ ẹ̀ẹ́rì kan nínú at-Tazkirah page 98 nísàlẹ̀. ó ní wàkọ̀dẹ̀ ńdọ́mà ila jama'atina lẹ́yìn ìgbà tọ́lọ́ ń ṣàdéhùn fún Ghulam Ahmad pé àwọn ọmọ lẹ́yìn òun Ghulam Ahmad wọn pọ̀ yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa gbà fún Ghulam Ahmad wọ́n máa darapọ̀ mọ́jọ Ahmadiyya. ó ní lẹ́yìn ìgbà náà àwọn èèyàn tí wọ́n ti darapọ̀ mọ́jọ mọ́ òun Ghulam Ahmad nísìn ó ní minhum nahwu salasimiati alfin atal-an. ó nínú àwọn tó darapọ̀ mọ́ ìjọ òun Ghulam Ahmad títí dásìkò tóun ń sọ̀rọ̀ yìí ó ní òǹkà wọn ó tó nǹkan bíi 300,000. ẹ máa yá mi nọ́ọ̀sì Islam mo fẹ́ ká máa fọkàn bá a lọ ká máa fọkàn bá ọ̀rọ̀ náà bọ̀ torí Yorùbá lẹ́ni bá a lọ òun náà ló bá kú. ká máa fọkàn bá ọ̀rọ̀ yìí bọ̀ báwo ni àwọn figures tí a fẹ́ máa mú wá yìí nísìnyí báwo lẹ ṣe rò pé ó wà factual tó ṣé òótọ́ ni àbí irọ́. àkọ́kọ́ nọ́mbà tèmi kọ́kọ́ rí gẹ́gẹ́ bí ìmáàmù ṣe máa nínú ọ̀rọ̀ ìjọ Ahmadiyya òun náà lèyí tí mo kà yìí èyí tí Ghulam Ahmad sọ ní 1883 níbi tó ti ní Ọlọ́run sọ fún un wípé ó ní iye òǹkà tó ti darapọ̀ mọ́ ìjọ òun Ghulam Ahmad nísìn wọ́n jẹ́ ó láwọn èèyàn kan nù àwọn jama kan wọ́n jẹ́ bíi 300,000. ó ní nahwu salasi ó ní waqad ndamma ila jama'atina minhum nahwu salasimi'ati alfin hatta al-an. ó ti ń títí di sìn títí di 1883 tó ń sọ̀rọ̀ yìí àwọn tó ti darapọ̀ mọ́ jama òun wọ́n tó nǹkan bíi 300,000. eléyìí ló ń kà lákọ̀ọ́kọ́ ọdún wo ni mo pè 1883 ẹ máa bá mi fọkàn bá ọdún lọ àtúnkà 1883 ohun tí Ghulam Ahmad sọ fún wa nìyẹn nínú tírà at-Tazkirah page 97 àti 98. bákan náà tẹ́ bá fẹ́ ka lédè òyìnbó ẹ kà nù Tazkirah page 127. bákan náà ní ọdún 1897 ó ní òǹkà tá a tún rí tó tún tẹ̀lé eléyìí tá a sọ yìí Ghulam Ahmad sọ fún wa wípé ó ní inna shaykha غلام التذكير مولع بالتكفير كثيرا لذا أبشره أن عدد جماعتي بعد مباهلة عبد الحق الغزنوي قد بلغ إلى 8,000 نسمة ويتوقع أن هذا العدد سيصل إلى 18,000 إلى العام القادم. ní ọ̀rọ̀ yìí Ghulam Ahmad sọ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n on the 25th oṣù kínní ọdún 1897 ẹ má gbàgbé 1883 ní tẹ̀kan tí ó ń kájọ Ahmadiyya ń jẹ́ 300,000. ọdún tá a wà yìí nísìnyí òun náà ní ọdún tí Ghulam Ahmad sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo kà yìí máa sọ̀tún mẹ́ nísìnyí òun náà ní ọdún tó jẹ́ 1897 ní oṣù kínní 1897 ṣàrí pé ọdún mi mélòó ti tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn. ó ní ìjọ òun Ghulam Ahmad ní ọ̀rọ̀ tí mo kà fún wa yẹn ó ní wọ́n ti pé 8,000 nísìnyí kí ló pè wọ́n 8,000. kí ni mo pè tẹ̀ kan 300,000. ẹ gbọ́ ní 1883 ìjọ Ahmadiyya ìjọ Ghulam Ahmad ó ní wọ́n tó 300,000. ṣùgbọ́n ní ọdún 1897 ó ní àwọn tí wọ́n darapọ̀ mọ́ ìjọ òun nísìn ó ní wọ́n jẹ́ 8,000. mo lérò pé ń yé wa jàmọ́ kí ló ṣẹlẹ̀ kẹ̀ ṣé wọ́n kú ní ṣákàkùrún ni tí 300,000 fi wá reduced sí 8,000. kí ló ṣẹlẹ̀ gan-an ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ àmọ́ fọkàn bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé Yorùbá ní mò ń fà bọ̀ wọ́n ní ẹ̀lógún Yorùbá ní ṣé àbọ̀ ijó a máa gbé náà sà ni ní tí mò ń fà bọ̀ ẹ̀yin ẹ máa tẹ̀ ibọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé àbọ̀ ijó yìí gbé náà sà ẹ̀ padà rí lódìdí insha Allahu ta'ala. ṣùgbọ́n nínú tírà Daruratul Imam ti Ghulam Ahmad ní on the 17th oṣù kẹsàn-án ní ọdún 1898 ẹni tó jẹ́ Ghulam Ahmad kọ síbẹ̀ wípé ẹni tí ó jẹ́ aṣojú ìjọba lórí à ń gba owó orí mas'ulu dọ̀ríbà ó sọ pé gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe kọ sínú tirẹ̀ tó pè ní Daruratul Imam ó ní walaqad damma hatta al-ana ila hadhihi al-firqa. aṣojú ìjọba yìí ń sọ pé
ńgbà tóun fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣóǹkà àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ ìjọ Ahmadiyya láti lè mọ àwọn wo ló ń sanwó rí àwọn wo ni ò sanwó rí ó lóun rí wípé àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ ìjọ yìí nísìnyí òǹkà wọn jẹ́ 318 mo rò pé ń yé wa nísìnyí 318 ni ó ti darapọ̀ mọ́ ìjọ Gulam Ahmad gẹ́gẹ́ bí Gulam Ahmad fún rẹ̀ gan ṣe gẹ́gẹ́ bó ṣe wí ṣẹ́rí pé òǹkà yẹn kílẹ̀ rí bó tún ṣẹlẹ̀ sí nísìnyí 318 péré 318 shakhson yẹn ni pé èèyàn 318 òun ló tún dì yìí o ní ọdún 1898 òun ni pé lẹ́yìn ọdún kan lẹ́yìn títẹ̀ kan tá a sọ tí Gulam Ahmad sọ pé àwọn tó tẹ̀lé òun ti di wọ́n ti tó 8,000 láti 300,000 a rí òǹkà tó tẹ̀lé òun jẹ́ 8,000 òǹkà tó tún tẹ̀lé ní 1898 wọ́n jẹ́ 318 ṣùgbọ́n àwọn afẹ́sìn tí wọ́n ń ṣọ́ Gulam Ahmad lọ́wọ́ lẹ́sẹ̀ tó ń fọkàn bá ìpèpè rẹ̀ àtàwọn àpèmọ́ rẹ̀ lọ wọ́n sáré takò wípé ìwọ Gulam Ahmad kí ló kọlù ọ ganan ọ̀tọ̀ ní tó sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tí a tún gbọ́ nísìn ṣé oyè òǹkà táwọn àjọ ẹ̀ jẹ́ gan-an ni wọ́n ṣe 8,000 tó kàn wọ́n tẹ́lẹ̀ mọ́ báwo náà ṣe di 318 ló bá dá wọn lóhùn pé ó ní nǹkan búburú ó náà ní kéèyàn máa fò tọ̀rọ̀ pamọ́ ó ní kò sẹ́ni tí ó lè parọ́ mọ́ òun pé òun ò rí i ṣe láti sọ iye òǹkà tí ìjọ tó tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé òun Gulam Ahmad iye òǹkà tí wọ́n jẹ́ gan káwá sọ pé òun ò mọ iye wọn ó ní irọ́ ni ọ̀rọ̀ náà ó lóun torí pé òun mọ̀ pé òun ti sọ tẹ́lẹ̀ pé iye àwọn tí wọ́n tẹ̀lé òun òǹkà wọn jẹ́ 8,000 òun ti sọ tẹ́lẹ̀ pé òun náà mọ̀ bẹ́ẹ̀ òun ò gbàgbé ó ló sì ti pẹ́ díẹ̀ tóun ti sọ ọ̀rọ̀ náà ó ní wa hadha al-kalamu ya'udu ila muddatin ba'ida amma al-ana àmọ́ nísìnyí fa astati'u al-qawla بكل يقين بأن العدد يربو على 1,000 شخص آخرين ó ní àmọ́ nísìn òun lè fi gbogbo ẹnu sọ wípé àwọn tí wọ́n tẹ̀lé òun òǹkà náà ó tuntun lé nǹkan bíi 2,000 ولا يكل عدد جماعات حاليا عن 10,000 ó nítorí náà nǹkan iye àwọn tó jọmọ lẹ́yìn òun Gulam Ahmad nísìn òǹkà wọn ò dín ní 10,000 وهي منتشرة من بيشاور إلى مومباي وكالكوتا وكراشي وحيدرabad wọ́n sì fọ́n káàkiri orílẹ̀ ilẹ̀ Lárúbáwá ní Mecca ní Medina ní ìlú Sham Syria Libya Hyderabad Madras Calcutta Karachi Bombay Bishar gbogbo àwọn ìlú ayé òun náà làwọn ọmọlẹ́yìn Gulam Ahmad ni wọ́n fọ́n ká sí òǹkà wọn jẹ́ nísìn kò dín ní 10,000. ọdún wo ló sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ náà nù tirẹ̀ tó pè ní Al-Balag èyí tí ó gbé jáde ní ọdún 1898. bákan náà ó fi kún wípé ní gbogbo ọdọọdún yadkhulu 300 aw 400 shakhsin ala al-aqall fi zumratil mubayyin ó láwọn èèyàn tí ó ń ka wọn ò dín ní 103 èèyàn 300 àbí 104 400 wọ́n darapọ̀ mọ́ ìjọ òun Gulam Ahmad. ohun tí Gulam Ahmad sọ òun náà la gbọ́ yìí wípé àwọn ìjọ òun wọ́n ti pé 10,000 kódà ọdọọdún lèèyàn tó tóbi 300 àbí 400 wọ́n darapọ̀ mọ́ ìjọ òun. ṣùgbọ́n ǹjẹ́ a lè fìdí ẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan wípé ó ní ìjọ òun pé 318 òun náà ló ń ka wọn jẹ gẹ́gẹ́ bí aṣojú ìjọba lórí ọ̀rọ̀ à ń gba owó orí gẹ́gẹ́ bí ó ṣe sọ bẹ́ẹ̀ ni Gulam Ahmad sọ pé ìjọ òun wọ́n jẹ́ 318 àbí 313 yẹn ni pé wọ́n lé ní 300 díẹ̀ níbo ló ti sọ bẹ́ẹ̀ ó ń sọ nínú ìlànà yẹn announcement tó gbé jáde ní on the 23rd oṣù kẹfà nínú ọdún 1897 ibi tó ti sọ pé ó ní àkúlù bibaligi sururi wal hubur ó ní òun sọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú bí anna mu'zama afradi jama'ati hadaru Qadian ó ní pé tó pọ̀ jù nínú àwọn ìjọ ọ̀hún wọ́n wá sí ìlú Qadian láti wá ṣe àjọ̀dún wá dúpẹ́ fọ́lọ́run lórí pé Ọlọ́run dá ọbabìnrin èyí tí ó ń darí ilẹ̀ India wọ́n pè ní Caesar of India nígbà yẹn àbí Empress of India Qaisaratul Hindi láti wá bá a dunnú bá a yọ̀ pé ó pẹ́ láyé ó pé ọmọ 50 ọdún. ó láwọn èèyàn tí wọ́n wá bá wọn ṣe àjọyọ̀ ọba náà ẹ̀rí Gulam Ahmad ń celebrate ọba kèfèrí abẹ́rẹ́ nǹkan báyìí ọmọ ìyá mi náà Islam níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam celebrate Najashi káwọ́tì máa lo gbólóhùn celebration níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹnìkan náà ọmọ ìyá yín ti kú ní ilẹ̀ Habasha torí náà nǹkan ká kírun sí i lára láàrí wípé Ànábì ń sọ fún wa pé Malikul Habasha ó ti di mùsùlùmí òun náà ló fa tó jíṣẹ́ Ọlọ́run fi kírun sí i lára Ànábì ò celebrate ọba kèfèrí kan rí ẹ gbọ́ àfi tí Gulam Ahmad yìí òun náà la rí rí èyí tí ó ń bá ọba kèfèrí dúpẹ́ pé àdúpẹ́ fọlọ́n dá ẹ̀ sí lórí dáadáa á tún padà máa sọ̀rọ̀ sílẹ̀kùnrẹ́ lórí ọ̀rọ̀ ìjọba náà
Ghulam Ahmad sọ pé àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n wá láti wá síbi àpèjẹ náà òǹkà wọn wàkánú ó ní òǹkà wọn ó jẹ́ 225 òǹkà àwọn èèyàn náà wọ́n jẹ́ 225 ó ní ṣùgbọ́n lé ní o àwọn tí wọ́n wá síbi àpèjẹ ti tèní yìí òǹkà wọn lé ní 103 aksaru min 300 shakhsin so bó ti gbé ọ̀rọ̀ náà jáde nìyẹn ní ọdún 1897 ọ̀rọ̀ tí a kà tán yẹn ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam nípa àjọ̀dún tí ìjọba àbí tí ọbabìnrin èyí tó jẹ́ ọba jẹni pàjáyé èyí tó jẹ́ olórí ilẹ̀ India nígbà náà ìjọba òyìnbó àwọn tó ń darí ilẹ̀ India nígbà náà ọ̀rọ̀ tí Ghulam Ahmad gbé jáde nípa iye èèyàn tí wọ́n wá bá ọba náà ṣe àjọ̀dún náà àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó ní wọ́n lé ní 103 a rí i pé ó ń ṣe déédéé ohun tí aṣojú ìjọba sọ nípa iye àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad iye tí wọ́n dá tóun sọ pé wọ́n jẹ́ 318 Ghulam Ahmad náà sọ pé iye èèyàn tí wọ́n tẹ̀lé òun láti wá bá wọn ṣe àjọ̀dún ṣàjọyọ̀ dunnú sí oore tọ́lọ̀ ń ṣe fún ọbabìnrin ilẹ̀ India ńgbà náà ìyẹn ọba ìjọba òyìnbó ọba òyìnbó náà èyí tó ń darí ilẹ̀ India ńgbà náà ó láwọn òǹkà àwọn jàmá àwọn náà wọ́n lé ní 103 láti kó ṣe déédéé ó túmọ̀ sí wípé kí ló dé tí Ghulam Ahmad wá ń sọ wípé àwọn àjọ òun wọ́n ti di 300,000 asẹ́kúrọ́lá wípé wọ́n ti di 10,000 lágbàáyé kí ló dé tí Ghulam Ahmad ń sọ ọ̀rọ̀ náà kí ló dé tó já sí pé Ghulam Ahmad ní nǹkan ṣe nínú 10,000 tó wí yìí 300 péré àbí 313 àbí 318 péré òun ni wọ́n wá bá a ṣàjọyọ̀ oore tí Ọlọ́run ṣe fún Ọlọ́run ẹ̀ torí pé bí Ọlọ́run ẹ̀ òun náà ní ipò Ọlọ́run òun ló gbé ìjọba Gẹ̀ẹ́sì sí lásìkò tá à ń sọ yìí tẹ́ bá padà ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó tẹnu Ghulam Ahmad jáde sí ọbabìnrin náà so a rí wípé nígbà tí Ghulam Ahmad sọ fún wa pé iye àwọn tó tẹ̀lé wọn lé ní 10,000 àbí wọn ò dín ní 10,000 a rí iye èèyàn tó tẹ̀lé wá síbi àjọ̀dún náà wọ́n lé ní 103 300 péré èwo lẹ rí kójú òótọ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí ìjọ Ahmadiyya ń sọ wípé wọ́n fẹ́ gbìyànjú láti defend ànábì wọn pé kò parọ́ wọ́n ní tó ń sọ òun náà ni wípé iye àwọn tó ń sanwó tí wọ́n ní owó tí wọ́n ń san sínú ẹgbẹ́ òun lòǹkà wọn jẹ́ 318 àbí ni wọ́n jẹ́ 313 èyí tá à ń sọ yẹn kì í ṣe pé yòǹkà ìjọ Ahmadiyya gangan nìyẹn ìjọ Ahmadiyya ló ń dìfẹ́ǹdì ọ̀gá wọn pẹ̀lú irú ọ̀rọ̀ yìí a sọ fún wa wípé ẹ ń parọ́ ìjọ Ahmadiyya torí pé ànábì yín ọ̀gá yín tó sọ̀rọ̀ kì í ṣe bó ti gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ òun náà lè tẹ̀ ń sọ yẹn ìsọkúsọ ló ń tẹnu yín jáde kí ló tẹ̀ ń gbìyànjú láti dìfẹ́ǹdì ẹ̀ òun gan fúnra ẹ̀ ti sòótọ́ ọ̀rọ̀ kí ló sọ Ghulam Ahmad sọ nínú ìkéde ẹ̀ tó gbé jáde ní 1897 bá ṣe sọ lẹ́ẹ̀kan ó ní mọ́ọ̀zọ́mù àfúrọ́dì jama'ati òǹkà tó pọ̀ jù èyí tó pọ̀ jù nínú àwọn ọmọlẹ́yìn mi hadoru Qadian wọ́n wá sí ìlú Qadian ní ọjọ́ kọkàndínlógún on the 19th oṣù kẹfà ọdún 1897 wàkàánú ó ní òǹkà wọn sì jẹ́ 225 ṣẹ́ni bá ṣe sọ lẹ́ẹ̀kan shakhsan wàkọ̀dí sharaka fiha مريدي المخلصون المحتلون أيضا المحليون أيضا وبذلك صار الجمع غفيرا فاشترك الجميع في هذا الاحتفال المبارك أكفوا على الدعاء وشكر الله تعالى oni ètò pọ̀jù nínú àwọn ọmọlẹ́yìn ni wọ́n wá síbi àpéjọ náà àbí àpèjẹ náà ṣe rí i pé ó léyìí tó pọ̀jù nínú àwọn ọmọlẹ́yìn wọn Ghulam Ahmad tó ń bùsì pẹ̀lú iye òǹkà táwọn ọmọlẹ́yìn ẹ̀ jẹ́ ó tún wá gbé ọ̀rọ̀ náà kalẹ̀ pé ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́yìn òun èyí tó pọ̀jù nínú àwọn òǹkà wọn ló wá síbi ìjókòó náà ẹ dákun ibi tí èèyàn 225 lọ nínú 10,000 tó fi ń ṣe fáàrí pé àwọn ọmọlẹ́yìn òun ti dà níbo ni gbogbo àwọn yòókù wa tó fi sọ fún wa wípé èyí tó pọ̀jù nínú òǹkà àwọn ọmọlẹ́yìn òun ni wọ́n wá síbi ìjókòó náà ẹ dákun níbo ni ẹ̀tàn àti irọ́ níbo ló wà nínú àwọn ọ̀rọ̀ tí ẹ̀rí pé Ghulam Ahmad gbé jáde yìí ìjọ Ahmadiyya níbi tí wọn ò ṣe làákàyè dé ìgbà tán gbìyànjú láti defend ànábì wọn lórí irọ́ bàǹtàbàǹtà tó pa yìí pẹ̀lú wípé lẹ́ẹ̀kan yóò máa ṣe fáàrí pé àwọn tó tẹ̀lé òun tọ́jú ọmọlẹ́yìn òǹkà wọn ó ti pé 10,000 ó sì ní nǹkan ṣe ó lè tó pọ̀jù ní òǹkà àwọn ọmọlẹ́yìn òun ló wá sí jòkó náà wọ́n sì ń jẹ́ 225 ó ní òǹkà gbogbo àwọn tí wọ́n wá sí jòkó náà wọ́n lé ní 300 káàtì sọ pé wọ́n jẹ́ 300 àbí 318 òǹkà tá a sọ lẹ́ẹ̀kan yẹn ìjọ Ahmadiyya ń gbìyànjú láti defend ànábì wọn kí ni wọ́n sọ wọ́n ní ìjókòó ayẹyẹ àpèjẹ tá a sọ yẹn ń tó ṣẹlẹ̀ ń bẹ̀wò náà ni wípé bí ìgbà tá a fẹ́ sọ iye òǹkà tí mùsùlùmí ń jẹ́ lágbàáyé táwa sọ pé iye èèyàn báyìí ló lọ sí hajj ṣó túmọ̀ sí pé iye èèyàn tó lọ sí hajj yẹn òun náà ni iye òǹkà àwọn mùsùlùmí ṣe gbọ́ bí tí ìjọ Ahmadiyya lọ rún ọ̀rọ̀ náà mọ́
bí wọ́n ti defend ànábì wọn nìyẹn bí other no ìmínà difa ìtàfẹ́ ẹ̀rí pé kò bá làákàyè mọ́ kí yàn sọ bẹ́ẹ̀ bóun ni wọ́n ṣe fi ìjókòó àjọ̀dún èyí tí wọ́n ṣe fún Qaisaratul Hind Caesar of India nígbà yẹn báwo ni wọ́n ṣe fi wé àkójọpọ̀ àwọn mùsùlùmí èyí tá à ń pè ní hajj nílùú Saudi Arabia ọ̀nà wo ló gbàjọra wọn àríkó jìnnà gédégédé torí pé báwo ni Ghulam Ahmad ṣe ní nǹkan ṣe oníkálukú alámọ irú àwọn constraints oríṣiríṣi tí ò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ríṣẹ́ hajj ṣe àbí tí ì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ Mẹ́kà láti lọ ṣe hajj ṣùgbọ́n èyí tó pọ̀ jù nù òǹkà àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad gẹ́gẹ́ bó ṣe sọ ó láwọn ni wọ́n wá sí ìjókòó náà ó dà ń bo gbogbo àwọn yòókù wà kábíyì lọ́wọ́ ọjọ́ Ahmadiyya ó jìnnà sóòótọ́ láti máa fi ìjókòó méjèèjì láti máa fi wọn ara wọn torí pé irú Ghulam Ahmad ní nǹkan ṣe níbi táwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n fẹ́ràn ẹ̀ dé tí wọ́n sì gbà fún un dé torí pé ó ti sọ wọ́n di mọ̀mú àwọn náà ló ń dá owó sí i lápò tó fi ń bíyá ọ̀pọ̀lọpọ̀ bùkátà tó fẹ́ bíyá tó fi ń ṣọ̀pọ̀lọpọ̀ project èyí tó ń ṣe ṣé yóò wá ní nǹkan ṣe kó sì pè wọ́n kó ti kéde síwájú fọ́pọ̀lọpọ̀ ìgbà kó wájà sí pé bí wọ́n ti pọ̀ tó ló ń kà bíi 10,000 bó ṣe pè wọ́n àwa ní rí kó yọjú àyàfi bíi 300 ẹ̀rí pé ọ̀rọ̀ náà jìnnà sí òótọ́ fẹ́ni tó bá máa tí wọ́n ń pè ní Ahmadiyya nínú àdéhùn tí Ghulam Ahmad sọ wípé Ọlọ́run ti ṣe fún òun náà ni wípé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run ti ṣàdéhùn fún un torí tó ń jẹ́ ká ń yẹ òǹkà yìí wò òun náà ni wípé Ọlọ́run ti ṣàdéhùn fún un pé àwọn ọmọlẹ́yìn wọn ó pọ̀ tí wọ́n ya bàbà kódà débi pé kò ní síjọ kan tí ó pọ̀ tó wọn láyé nínú ọ̀rọ̀ Ghulam Ahmad nínú tírà Nurul Haqq èyí tó gbé jáde ní 1894 ó sọ ń bẹ̀ wípé ó ní wàyí ní àrọ̀ ó lóun rí nínú vision anna ahla Makkah tàbí pé àwọn ará Makkah yadkhuluna afwajan fi hizbillahi al-qadir al-mukhtar pé àwọn ará Makkah wọn darapọ̀ mọ́ ìjọ òun Ghulam Ahmad ìjọ òun ní ìjọ tọ́lọ̀ ń ṣàlẹ́ṣà ìjọ tí ó wà al-janna al-firqatu najiyah ìjọ tí ó là ẹ̀rí ìjọ Ahmadiyya ní àwọn ní ìjọ tí ó là gbogbo ìjọ mùsùlùmí yòókù ìjọ tí ó parun ni wọ́n ní átíkù kan tó pè ní al-firqatu najiyah ó wà lórí wẹ́bsáìtì wọn èyí tó jẹ́ Arabic website bákan náà ó ní Ọlọ́run sọ fún un pé ala inna nasrallahi qarib ya'tika min kulli fajjin amik ya'tuna min kulli fajjin amik bó ti lo Kùránì lókùlò ni ó jẹ́ àyà Kùránì Ọlọ́run sọ fún un pé àwọn èèyàn máa wá bá wọ Ghulam Ahmad bí tó wà nítorí ìfẹ́ tí wọ́n ní sí ọ àti láti lè bá ọ tọwọ́ bọ̀wé àdéhùn pé àwọn dọmọlẹ́yìn ẹ̀ wọ́n máa ṣe ìjírá wá sí ọ̀dọ̀ rẹ̀ báwọn èèyàn ti yà bí wọ́n ti ya kẹ̀tíkẹ̀tí lọ ṣiṣẹ́ hajj ní Mẹ́kà tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yàn ọmọ ìyá mi nọ́ọ̀sì Islam ọdún wo la dé nísìn adé àwà ní ọdún 1898 níbi tí Ghulam Ahmad sọ wípé òǹkà àwọn ọmọlẹ́yìn wọn jẹ́ 10,000 bẹ́ẹ̀ sì ni tá bá wo ọ̀rọ̀ tí ó ti sọ fún wa tẹ́lẹ̀ wípé gbàtàn jẹ́ 10,000 yẹn ó ní ó tún ti ń bẹ nínú ètò wípé àwọn ó tún lékún sí láìpẹ́ yìí òǹkà àwọn ọmọlẹ́yìn òun gbà tábà tún fi rí bí ọdún bíi mélòó sí òǹkà náà yóò tún ti pọ̀ sí gẹ́gẹ́ bó ṣe sọ fún wa ní ọdún 1897 wípé wàyùtàwá kọ̀ọ̀n nígbà tó ní àwọn ọmọlẹ́yìn jẹ́ 8,000 ó ní wàyùtàwá kọ̀ọ̀n anna hadha al-adada sayasulu ila thamaniyata ashara alfan ila al-aam al-qadim ó nígbà tí ó bá fi di ọdún tó ń bọ̀ wọ́n ó ti di 18,000 wọ́n á ti di kíní o 18,000 gbà tó sì di ọdún tó ń bọ̀ náà tí Ghulam Ahmad sọ fún wa kí lọ́dún tó ń bọ̀ náà òun náà ní iye 1898 mélòó ni wọ́n dà ó ní 10,000 ni wọ́n dà kì í ṣe 18,000 mọ́ gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe ní lérò gẹ́gẹ́ bó ṣe expect wípé òǹkà náà ó tún ti pọ̀ ẹ̀rí wọn à jẹ́ 18,000 mọ́ lẹ́yìn ọdún kan gẹ́gẹ́ bó ṣe ṣàdéhùn àti bó ṣe ní lérò òǹkà wọn ń jẹ́ 10,000 abẹ́rí ẹni tó ní Ọlọ́run sọ fún wọn pé gbogbo ohun tí òun Ghulam Ahmad bá rò náà ni ó máa wá sí ìmúṣẹ abẹ́rí nǹkan bẹ́yẹn ó ní Ọlọ́run sọ fún wọn wípé ọ̀hún tí ìkàkú lẹ́mọ́ tó rí dùn gbogbo ohun tí wọ́n Ghulam Ahmad bá ń fẹ́ lèmi Ọlọ́run máa fún ẹ ṣé n tó rò yìí ní sèpéjọ ọ̀hún wọn ó pè 18,000 nígbà tí ó bá fi dọdún tó ń bọ̀ ó rò àbí ó rò ó fẹ́ àbí ó fẹ́ kí ló tọ́ Ọlọ́run ò fún ọ̀hún tí ìkàkú lẹ́mọ́ tó rí dùn àdéhùn tó lọ́lọ́run ṣe fún wọn yẹn níbo lẹ́ẹ̀tì rí ìkà ẹ wo tíra tazkira page 26 page 97 page 788 ẹ wo izalatul awham page 161 page 626 ẹ wo tazkira ti English language page 469 page 482. awàlábala sísọ díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya àsìwàlábala ohun tí Ahmadiyya sọ nípa iye òǹkà tí wọ́n jẹ́ lágbàńlá ayé ó dá ẹjẹ́ kúrò ní ọdún 1898 kábọ̀ sí ọdún 1899 kí ni Ghulam Ahmad sọ nípa iye òǹkà àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́dún náà ó sọ ní on the 27th oṣù kejìlá December 1899 ó sọ pé wà innani ala yakinin ó ní ó sì dá mi lójú gbangba
bí anna adada jama'ati ipe òǹkà àwọn ọmọlẹ́yìn yazidu ala 10,000 ó ti lé ní 10,000 wa inna firasati ó ní gẹ́gẹ́ bí èrò òun àti tóun àfojúsùn tó ń bi ó ń jẹ́ kó yé òun wípé anna adada jama'ati ipe òǹkà àwọn ọmọlẹ́yìn òun sayasilu ila 100,000 yóò di ẹgbẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn sayasilu ila 100,000 yóò di ẹgbẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn nígbà wo ẹ̀yàn mayami khilala 3 sanawat láàrin ọdún 3 sásìkò tí a wà yìí níbo lọ̀rọ̀ yìí wà ó wà nínú tírà Taryaqul Qulub mo rò pé yíwa báyìí Ghulam Ahmad tó dá ọdún 3 péré ó ní láàrin ọdún 3 ìjọ tí ó lé ní 10,000 díẹ̀ wọ́n ó di 100,000 ṣàrí wípé ìjọ yìí ti dáràn sí rẹ̀ lọ́rùn báyìí torí pé nígbà tí yẹn bá ń gbé ọ̀rọ̀ irú àwọn ẹ̀rọ kàǹkà báyìí jáde síta ohun tó sọ fún wa náà ni pé yéèyàn tó ń darapọ̀ mọ́ ìjọ náà lọ́dọọdún ó ní 300 àbí 400 ló ń darapọ̀ mọ́ lọ́dọọdún nígbà tí ó ń ka 10,000 péré láàrin ọdún 3 tó bá di 100,000 bó lẹ ṣe rò pé Ahmadiyya ó ṣe pọ̀ tó nígbà tí yóò bá fi tó nǹkan bíi ọdún 10 ogún ọdún ṣe rí ó sì sọ pé bẹ́ẹ̀ ni ó ṣe máa pọ̀ sí i Ghulam Ahmad ti ní lérò ni ó sì ti bọ́lọ́hún sọ ó sì lọ́lọ́hún ṣàdéhùn fún un pé gbogbo tóun bá ti rò òun náà ni ọlọ́run lòun ó máa fún òun Ghulam Ahmad nínú àwọn sábàbí tí mo fi sọ pé ìjọ yìí ló bá tara ẹ̀ jẹ́ o bẹ́ẹ̀ ni kò sí tó ń jẹ́ pé à ń gbógun ti Ahmadiyya ìjọ Ahmadiyya ló fi àdìsọ́kàn rẹ̀ bá tara ẹ̀ jẹ́ ló jẹ́ kó rọrùn fẹ́ anybody tó bá fẹ́ tú àṣírí wọn láti rí ṣe torí pé inni mu'inu man arada ihanatak gbogbo ẹni tó bá fẹ́ tú àṣírí Ahmadiyya yóò rọrùn fún tọ̀hún ọlọ́run ó sì kún lọ́wọ́ yàtọ̀ fún èyí tí ìjọ Ahmadiyya máa ń sọ wípé tíyẹn bá fẹ́ yẹ̀yẹ́ àwọn ọlọ́run ó yẹ̀yẹ́ ó ń tọ̀hún yẹn ikú ó pa kò sí aburú tí wọ́n yìí ìsọkúsọ tí wọ́n yìí fẹ́ nu wọn sọ sí gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ Ahmadiyya tó tú díẹ̀ nù ohun tó ń bẹ nù ìwé wọn sáyé pé kí wọ́n gbọ́. ó dà èrò Ghulam Ahmad èyí tó ní wípé ìjọ ọ̀hún tó lé díẹ̀ ní 10,000 yóò padà di 100,000 láàrin ọdún 3 ǹjẹ́ èrò náà wá sí ìmúṣẹ yẹn màyà mi nínú ẹ̀sìn Islam ǹjẹ́ èrò náà ǹjẹ́ ó wá sí ìmúṣẹ. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí Ghulam Ahmad tó gbé jáde ní ọdún 1900 kí ni ó ní sọ fún wa ń bẹ̀. Ghulam Ahmad ń sọ ní ọjọ́ keje oṣù keje ọdún 1900 wípé nínú ìlànà tó gbé jáde ìyẹn announcement èyí tó kọ síta fáyé láti kà wípé ó ní bálàgọ̀ àdàdo àbínà ìjàmà àti òǹkà wọn jàmá ọ̀hún wọ́n ti tó hatta hadha al-yawm títí di àsìkò tó ń wáyé ọjọ́ ìní 30,000 aw yazidun ó ní wọ́n ti pé 30,000 àbí ká tẹ̀ sọ pé wọ́n jù bẹ́ẹ̀ lọ díẹ̀. wa hum yuqimuna fi mukhtalafi manatik al-Hind al-Burtaniyya ó ní wọ́n sì ń bẹ ní oríṣiríṣi àwọn àyè káàkiri ní ilẹ̀ India èyí tí ìjọba Gẹ̀ẹ́sì ìjọba òyìnbó ti Britain tí wọ́n ń pàṣẹ lé lórí. ohun tó sọ ní ọdún 1900 lẹ́yìn náà ló tún kọ sísàlẹ̀ ọ̀rọ̀ tá a ló kọ yìí ó wá kọ síbi footnote ẹ̀. ó ní sahihu anna adad al-khawas min atba'i alladhina yahuzuna ala hazzin kabir min al-ilmi wad-diraya yuqaddaru bi 10,000 sa'idin ó láwọn tí wọ́n jẹ́ ojúlówó nínú àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n jẹ́ onímímọ̀ ó ní òǹkà tiwọn yóò tó bí 10,000. غير أن العدد الإجمالي لهم أني أنوي غير أن العدد الإجمالي لهم من كل طبقة بمن فيهم الأميون أنوي أقاق بوبا أمالين أقاق بوبا ألاقاق أتاوان تيوان جاو كنو تيوان كاوي تيوان pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà láwùjọ nǹkan gbogbo wọn ó ní fàlà yakilu bihali min al-ahwali an 30,000 ó ní wọn dín ní kíni ó ní wọn dín ní ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n yẹn pé 30,000 bal min al-ma'muli an yakunu akthar ó ní kódà atúnilọ́kàn pé wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ láìpẹ́ yìí. so ìtaba wọ̀rọ̀ yìí dáadáa a rí i pé déètì tí Ghulam Ahmad sọ yìí ó túmọ̀ sí wípé ìjọ ẹ̀ wọ́n ti di ìlọ́po lọ́nà mẹ́ta yẹn pé àti rí wọ́n ti dọ́bù lọ́nà mẹ́ta torí pé 10,000 ó di kíni ó di 30,000 10,000 di 30,000. so láì sí iyèméjì ń bẹ a rí i pé ọ̀rọ̀ yìí ó jìnnà sí òótọ́ ọ̀rọ̀ ó jìnnà gan Ahmadiyya kì í ṣe ìjọ kan tí ayé lọ ń jọyìn ní kẹ̀tíkẹ̀tì bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn lè wọlé kí wọ́n jáde kúrò ń bẹ̀ torí pé ìjọ kan ni tí èèyàn onígbọ́n pa ẹ̀ dáadáa àfi kójú máa tì ní nígboro
àbí tí wò la fi gbọ́ pé anabi gùlámù yìí ó pa àwọn baba ńlá dẹ́ndẹ́ irọ́ mọ́ Ọlọ́run kéèyàn máa sọ pé Ọlọ́run sọ pé òun máa yọ wa gẹ́gẹ́ bí olè ẹ dákun bọ́lá Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ rí i pé anabi tó ń parọ́ tó sì kí àwọn èèyàn lọ pé ẹni bẹ́ẹ̀ parọ́ náà ọmọlẹ́yìn o wọ́n yọ kó nu jàmáà yìí ni kì í sọmọlẹ́yìn o wọ́n wá ká àwọn irọ́ gbàǹgbà àwọn òbítíbitì irọ́ àtàwọn ìwà tí ò dáa ká gbé ìbú àbújù ká máa ròyìn ìdí obìnrin ọ̀rọ̀ burúkú tí ò dáa lẹ́nu ẹni tó pè é lánàá bí Ọlọ́run so a rí i pé gbogbo nǹkan yìí ni yóò máa jẹ́ káwọn èèyàn padà máa sásẹ́yìn gbà tí wọ́n bá padà máa kí náà ń pè ní Ahmadiyya ṣètòrí náà nǹkan a lè ní inú èrò kò sì bá làkàyè mọ́ ká sọ pé 10,000 ó ń sáré di 30,000 láàrin ọdún bíi láàrin oṣù bíi 6 péré lásìkò tí Ghulam Ahmad ń sọ ọ̀rọ̀ yẹn. ó dẹ̀ jẹ́ ká tẹ̀síwájú ká kù ní ọdún 1900 ká bọ́ sí ọdún 1902. kí ni Ghulam Ahmad sọ fún wa wípé kí ló sọ fún wa nípa òǹkà àwọn tí wọ́n jọ́ ọmọ lẹ́yìn ẹ̀ nínú tírà Nuzulul Masih èyí tó já sí pé tá bá wo abala bíi tí Ghulam Ahmad èyí tí ó ti ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ìyanu èyí tó ṣe nínú tírà Ijaz Ahmadi ẹ wo page 256 ń bẹ ó ń sọ fún wa wípé àwọn tó jọ́ ọmọ lẹ́yìn òun Ghulam Ahmad wọ́n ti lé ní ó ní yarbu ala 100,000 ẹ jẹ́ kí n kà bó ṣe wà ní page yẹn tírà Nuzulul Masih page 256 kí ló sọ Ghulam Ahmad ń sọ ń bẹ wípé inna adada jama'ati yarbu haliyan ala 100,000 ó ní àwọn tó jọ́ ọmọ lẹ́yìn òun Ghulam Ahmad àwọn ọjọ́ òun wọ́n ti lé ní 100,000 wọ́n ti lé ní 100,000 lọ́wọ́lọ́wọ́ báyìí. wò lélẹ̀ yìí o ọdún wo ni ní ọdún 1902. irú tó jọ báyìí náà nínú ọ̀rọ̀ yìí náà wípé àwọn ìjọ òun Ghulam Ahmad ó ní wọ́n ti súnmọ́ 100,000 ó ní wọ́n súnmọ́ 100,000 nínú tírà mi tún nìyẹn nínú tírà al-Malfuzat èyí tí ìwé ìròyìn ìjọ Ahmadiyya tán pè ní al-Hakam tó gbé jáde nínú mujallad ẹlẹ́kẹfà nọ́mbà 38 ní page 9 àti 10 èyí tí ó jáde ní 24th oṣù kẹwàá nínú 1902 ní ọdún 1902 so n tó sọ fún wa bẹ́ẹ̀ nìyẹn pé àwọn òǹkà àwọn ọmọlẹ́yìn wọn fẹ́ẹ̀ súnmọ́ 100,000 nínú tírà Nuzulul Masih ó ní wọ́n lé ní 100,000 mo rò pé ó yé wa bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí táwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí ọ̀nà tó gbà pàtàkì púpọ̀ sí wa òun náà ni wípé àtakò làwọn ọ̀rọ̀ wọ̀nyí bí àwọn figures èyí tí Ghulam Ahmad ń fún wa nípa iye tí àwọn ìjọ ẹ̀ dì bó ṣe ń yàtọ̀ fúnra wọn yẹn ẹ mọ bí ọ̀rọ̀ yẹn ṣe burú tó nínú ròrí Ghulam Ahmad nígbà tá a bá gbọ́ wípé sọ wípé ó ní writings of liar compulsorily contains contradiction nínú tírà Domimat Barahin Ahmadiyya part 5 èyí tó wà ní Rawhan Khazain volume 21 page 275 Ghulam Ahmad sọ wípé ṣe rókùrọ̀ èèyàn ọ̀rọ̀ ẹ̀ oníṣàlàyé máa takora wọn abẹ́rẹ́ nǹkan báyìí ọ̀rọ̀ òpùrọ̀ ó ní yóò máa takora wọn jada al-qasiru anfa bí Ghulam Ahmad ṣe dára ẹ̀ lẹ́jọ́ nìyẹn o ó ní òpùrọ̀ èèyàn lẹ́ni tẹ́ ẹ bá rí tí ọ̀rọ̀ ẹ̀ bá ti ń takò ara wọn ó tún tẹ̀síwájú níbòmí ó ní writings of a truthful and clear conscience person never contains any contradictions ó léèyàn torí ẹ̀ bá pé tí ó sì ń ṣalágàbàgebè èèyàn ọ̀rọ̀ ẹ̀ ò ní máa takora wọn ó ní yes if someone is lunatic and insane ó ní àmọ́ téèyàn bá ya wèrè torí ẹ̀ bá dàrú or such a hypocrite who is a yes man ó ní àbẹ́yàn tó bá já sí pé onímùnáfìkì ni for flattering someone tó sì ń ta àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ his writings will of course be contradictory ó ní irú èèyàn bẹ́ẹ̀ àwọn tẹ́ bá rí tó ń kọ àtàwọn ọ̀rọ̀ ẹnu ẹ̀ rí i pé yóò máa takora wọn ọ̀rọ̀ yẹn wà nù tírà tó pè ní sat dashan èyí tí ó wà nù tírà Rawhan Khazain volume 10 page 132 bákan náà Ghulam Ahmad ti sọ̀rọ̀ nípa ẹni tọ́rọ̀ ẹ̀ bá ń takora wọn kí ló wí ó ní any wise and sensible person can never keep two different beliefs ó léèyàn tẹ́wọ́ ẹ̀ bá pé tí ò bá ya wèrè tí nǹkan kan ò kọlù tí ó sì búrúkí jẹ́ ẹ̀ nírí kó ń tàn máa sọ̀rọ̀ méjì kí méjèèjì sì máa takò ara wọn lásìkò kan náà tó mo lérò pé a nídìí ká dá Ghulam Ahmad lẹ́jọ́ lórí àwọn ọ̀rọ̀ ẹ̀ èyí tó ń takò ara wọn lórí iye òǹkà tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ jẹ́ èyí tó ń yàtọ̀ láti gbà kan sí gbà míì ẹ̀rí bá a ṣe bẹ̀rẹ̀ ẹ̀rí tí mo ti ń bá a bọ̀ láti 1883 wọ́n jẹ́ 300,000 nígbà tó yá tó di 1897 mélòó ni wọ́n dà àárí 318 péré ọlẹ́yìn yasubila àárí 10,000 ọlẹ́yìn yasubila ṣé contradiction kan ni wọ́n ń pe irú wọ̀nyí. tó ní ọdún 1902 òun náà ni Ghulam Ahmad òun ló gbé jáde wípé gẹ́gẹ́ bí
ohun tí ìjọba gbé jáde ní òǹkà yìí táwọn ọmọ àjọ òun dì ó ní wọ́n ti tó 100,000 wọ́n súnmọ́ 100,000 bó ṣe sọ náà nìyẹn yẹn ni wípé òǹkà tí ìjọba gbé jáde títọ́ ọmọdé tàgbà sí mà bẹ́ẹ̀ sì ni táwa bá ronú sí ọ̀rọ̀ yìí dáadáa tá a sì wo ìgbésí ayé ìjọ Ahmadiyya bí wọ́n ṣe ń bá bọ̀ láti pìlẹ̀ àmọ́ wípé èyí tó sọ yìí náà wípé ní 1902 ìjọ Ahmadiyya ti pé 100,000 ọ̀rọ̀ tó jìnnà sóòótọ́ ni. bákan náà kí ló tún sọ ní 1902 yìí bákan náà ẹ má gbàgbé o 1902 láṣẹ wa o ní on the 27th December 1902 Ghulam Ahmad sọ wípé ó ní li'anna imamu hizbil muslimin alladhina yarbu adaduhum fil hindi al-burtaniya والأماكن الأخرى على 100,000 نسمة ó ní torí pé òun ni aṣíwájú ìjọ mùsùlùmí kan èyí tó ń ka àwọn tí wọ́n wà nínú ìjọ náà yálà ní ilẹ̀ India tíjọba Gẹ̀ẹ́sì ń darí àbí láwọn ìlú míì káàkiri ayé òǹkà wọn ti lé ní 100,000 tí òǹkà àwọn ọmọ ìjọ náà sì lé ní 100,000 ó ní wala ara daruriyan an usajjil asma'ahum li'annahum bay'uni ó ní kì í ṣe dandan ni kó ń kọ orúkọ gbogbo wọn sílẹ̀ torí kí wọ́n ń jọmọ lẹ́yìn òun ọ̀rọ̀ eré tó sọ yìí ó sọ ní 27th of December 1902 lẹ́yìn tó túmọ̀ sí wípé èyí tó sọ fún wa lẹ́ẹ̀kan wípé ńgbà tí ó bá fi tó ọdún mẹ́ta sásìkò tó ń wà yìí ìjọ òun ó ti lé ní 100,000 ṣẹ̀rí pé èrò Ghulam Ahmad tó wí ní ṣẹ̀rí pé ó wá sí mọ̀ṣẹ́. bẹ́ẹ̀ sì ni nǹkan náà dúró bẹ́ẹ̀ Ghulam Ahmad sọ wípé yóò máa lo bíi náà ni yóò tún máa lọ sókè sí bẹ́ẹ̀ torí pé 100,000 wọ́n ó tún máa di ìlọ́po ẹ̀ lọ́nà mẹ́ta sí yẹn pé wọ́n á wọ bí 400,000 ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà bí òǹkà àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad ṣe wá pọ̀ tó yìí gẹ́gẹ́ bó ṣe kílèmù wípé wọ́n ti wọ 400,000 ṣe lárí wípé ìjókòó ìpàgọ́ tí wọ́n ṣe ní ọdún 1907 ẹnìkan ogunlọ́gọ̀ àwọn èèyàn tá a wí wọ̀nyí wọn wá sí ìjókòó náà èèyàn bíi 700 péré òun náà ni wọ́n wá sí ìjókòó náà tó ń tí wọ́n yá sí pé Ghulam Ahmad gan fún rẹ̀ gan kò lè ṣe kó má kéde fáwọn ọmọlẹ́yìn pé gbogbo wọn ló gbọ́dọ̀ wà níbi ìjókòó náà àwa rí bí wọ́n ṣe pọ̀ tó lóǹkà náà lẹ́yìn ìgbà tán ti lé ní 100,000 tán tún di nǹkan bíi 400,000 torí wọ́n ń lékún ni ìgbà tó yẹ pé 1902 ó ní wọ́n ti lé ní 100,000 ó dáa ká sọ wípé nígbà tí ó fi di 1907 yìí wọ́n á ti tó bí 400,000 àbí 500,000 ogunlọ́gọ̀ wọn ò wá wá sí ìjókòó èyí tí Ghulam Ahmad tó pè ní ọdún 1907 àárínú wọn kó wá sí ìjókòó náà àfi bíi 700 péré níbo ni gbogbo àwọn yòókù lọ ẹ̀wọ̀n ìyá mi ní ẹ̀sìn Islam bẹ́ẹ̀ sì ni ohun tá a mọ̀ náà ni pé bíjọ Ahmadiyya bá ní nǹkan ṣe níbì kan gbogbo wọn bí wọ́n bá ní kápá àti débẹ̀ tí ò sí ìdíwọ́ kankan wọ́n á gbìyànjú láti débẹ̀ àyàfà àwọn obìnrin ó ṣeé ṣe àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké nìkan ló lè ṣẹ́kù ńlé kódà gan wọn á tún máa ṣe pàgọ́ tàwọn ọmọ kéékèèké gan fún wọn tẹ́nìkan kan ò fi ní gbẹ̀yìn níbi irú àwọn ìjókòó náà tó eléyìí ti jẹ́ kó yé wa ń bi tá a délẹ̀ kan wípé ní ọdún 1902 Ghulam Ahmad sọ wípé àwọn ọmọlẹ́yìn wọn ti lé ní 100,000 ṣùgbọ́n tá a bá bọ́ sí ọdún 1903 yẹn ọdún tí Ghulam Ahmad tó kọ tírà Tazkiratu Shahadatayn kí ló sọ fún wa ń bẹ̀ ẹ wo page 55 níbi tí Ghulam Ahmad ti ń sọ fún wa lọ́wọ́ sàlẹ̀ wípé ó ní wa kaunu at-ta'yidatil ilahiyyati ma'i wa bay'ati ulufin minan nas nahwu 100,000 shakhsin ó ní àwọn èèyàn tí wọ́n ṣe bẹ́yàn fún Ghulam Ahmad ó ní òǹkà wọn lé ní 200,000 يعني وني نحو 100,000 شخص على يد وتمسكهم بالصدق ونيلهم طهارة القلب وانحطاط الديانة المسيحية كان توجه أمير تعرف ما كوني المسيح الموعود وني نو أنا نوي iye èèyàn tó ti tẹ̀lé òun tó ti gbà fóun ṣe bẹ́yàn fóun nísìn òǹkà wọn ti lé ní ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì wọ́n ti lé ní 200,000 nínú tírà Tazkiratu Shahadatayn page 55 ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ ká kúrò ní ọdún 1903 ká bọ́ sí ọdún 1906 bẹ́ẹ̀ ló ní ìjọ Ahmadiyya dà ní ọdún náà gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe sọ nínú tírà ẹ̀ tí yóò pè ní At-Tajalliyatul Ilahiyya page 3 nínú tírà náà kí ló sọ Ghulam Ahmad sọ ń bẹ̀ pé ó ní wa qad sara minhum ila al-ana 400,000 shakhsin ó ní àwọn ọmọlẹ́yìn òun nísìn wọ́n ti pé ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin ìyẹn 400,000 ó ní wa min bawa'is shukri li nínú tó yẹ kó máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni wípé anna 400,000 shakhsin anna 400,000 shakhsin takriban tabu ala yadi anil ma'asi wa dhunubi wa shirki ó ní iye èèyàn tí wọn ò dín ní 400,000 àbí tí wọ́n tó bí 400,000 ó ní wọ́n túbá látọ̀dọ̀ òun Ghulam Ahmad kúrò níbi ẹ̀ṣẹ̀ àti ṣíṣẹbọ pẹ̀lú Ọlọ́run
inú tí Ghulam Ahmadu kà kún ṣíríkù ó náà ní nígbàgbọ́ wípé Ànábì Ìsá alayhi salatu wassalam kò tí ì kú bó ṣe ń padà bọ̀ nígbẹ̀yìn ayé ṣíríkù nìyẹn ni pé èèyàn sì ń ṣẹbọ nìyẹn kèfèrí lẹni tí ó bá gbà pé Ìsá ọmọ Maryam ò tí ì kú bó ṣe ń padà bọ̀ nígbẹ̀yìn ayé lọ́dọ̀ Ghulam Ahmad ìdí nìyẹn tó fi já sí wípé ó ka gbogbo mùsùlùmí kún ẹlẹ́bọ ó dìgbà téèyàn bá di ọmọ lẹ́yìn ẹ̀ tó darapọ̀ mọ́ kí ó tó kà kún mùsùlùmí tòótọ́. ìdán ní ọdún 1906 nínú tírà Tajalliyatul Ilahiyya page 3 Ghulam Ahmad sọ pé àwọn ọmọ lẹ́yìn wọn ti di 400,000. ká kúrò ní ọdún 1906 ká bọ́ sí ọdún 1907 mélòó ni ìjọ Ahmadiyya dì ní ọdún náà nínú tírà Haqiqatul Wahyi ẹ lọ sí page 503. Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé láàrin méjì ó ní ma kana adadu jama'ati ó ní indama bada'a binashri ilhamatihi min hadha al-qabil ma kana adadu jama'ati yarbu ala 40,000 walakinahu balagha ba'da dhalika ila 400,000. ó ní àwọn ọmọlẹ́yìn òun wọ́n ti di 400,000 nísìn ìyẹn nínú tírà Haqiqatul Wahyi page 503. nínú tírà náà Haqiqatul Wahyi ẹ jẹ́ ká lọ sí page ká padà sí page 107 kí ni Ghulam Ahmad sọ ń bẹ́ ó ní amma al-ana àmọ́ ní faqad zada adaduhum ala 300,000 bifadlillahi ta'ala òǹkà wọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn òun ó ní wọ́n ti lé ní 300,000 wọ́n lé ní 300,000 lẹ́ẹ̀kan ní page 503 ó ní wọ́n ti tó 400,000 ṣùgbọ́n ní page 107 ó ní wọ́n ti lé ní 300,000 a rí pé ó pàkàṣọ síra wọn láì sí iyèméjì ń bẹ bó tilẹ̀ já sí wípé ọ̀rọ̀ tí ó wà ní page 107 ó ní ìlànà tó kọ́ síwájú yẹn ni pé wọ́n lé ní 300,000 ìgbà tí ó fi parí tírà yìí tí í ṣe Haqiqatul Wahyi tí ó bá dé page 503 ó túmọ̀ pé ìjọ Ahmadiyya wọn ti pọ̀ sí wọn ti súnmọ́ àbí wọ́n ti pé 400,000 gẹ́gẹ́ bí ó ṣe wí. bákan náà tábà wo nínú tírà yìí náà Haqiqatul Wahyi page 219 bákan náà ni ọ̀rọ̀ náà ṣe rí ó sọ ń bẹ̀ wípé àwọn ìjọ ohun yazidul ana adaduha ala 300,000 shakhsin wọ́n ti lé ní 300,000. bákan náà nínú tírà náà Haqiqatul Wahyi page 229 ohun tó tún sọ ń bẹ̀ náà nìyẹn wípé amal ana faqad izdada adadul ladhina bay'uni ala 300,000 mubay'in ó láwọn tí wọ́n ṣe bẹ́yàn fún Ghulam Ahmad tí wọ́n di ọmọ lẹ́yìn òun tí wọ́n nígbàgbọ́ nù òun gẹ́gẹ́ bí Mahdi gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud gẹ́gẹ́ bí anabi ọlọ́run èyí tí ọlọ́run gbé dìde kó máa jẹ́ ìpẹ̀kún fún gbogbo àwọn anabi ọlọ́run ó ló ń ka wọn ti pé 300,000 kódà ó tún lé. ṣùgbọ́n gbà tí a bọ́ sí page 535 nínú tírà náà tí í ṣe Haqiqatul Wahyi ní tó sọ fún wa ni pé àwọn ọmọlẹ́yìn wọn ti di mi'atul alaf yàní pé hundreds of thousands yàní wípé ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọọgọ́rùn oríṣiríṣi àmọ́ iye òǹkà tí yẹn jẹ́ ṣùgbọ́n ká fi àwọn òǹkà tá a ti mọ̀ lẹ́ẹ̀kan tó dájú ká fi tú eléyìí tí kò sọ yìí tó jẹ́ fún wa. ní ṣókí Ghulam Ahmad ń sọ fún wa wípé àwọn ọmọlẹ́yìn òǹkà wọn ti pé 400,000 nígbà tí ó fi di ọdún 1907 wọ́n ti pé 400,000 bí wọ́n ṣe wá pọ̀ tó ló ń kà yẹn sọ fún wa wípé ìjókòó tí wọ́n ṣe ní 1907 náà àwa rí ọ̀pọ̀ nínú ìjọ Ahmadiyya àwọn tó yọjú sí ìjókòó náà òǹkà wọn ò ju bíi 700 lọ òǹkà àwọn èèyàn tó wà níjókòó náà wọn ò ju bíi 700 ìyẹn pé èèyàn 107 so léyìí tó sì já sí wípé Ghulam Ahmad á máa ṣàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lójú kòkòrò láti wá sí irú ìjókòó náà léyìí tó já sí wípé tá bá wo gbogbo àwọn numbers tá fún wa yìí á rí wípé Ghulam Ahmad ò jó lóòótọ́ lórí àwọn numbers náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní 1883 ó ló ń ka àwọn tí wọ́n jọmọ lẹ́yìn òun tí wọ́n ti darapọ̀ mọ́ jàmá òun ó ní wọ́n lé ní 300,000 bó ti wí nìyẹn. ṣùgbọ́n gbà tó padà yá a rí wípé òṣìṣẹ́ ìjọba tó máa yí òǹkà àwọn tí wọ́n ti jọyìn ìjọ Ahmadiyya gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí ìjọ Ahmadiyya fún ìjọba ó ló ń ka àwọn ó ní 300 ní ó lé díẹ̀. Ghulam Ahmad fúnra ẹ̀ náà sọ ní 1897 wípé àwọn èèyàn tí wọ́n wá síbi ìjókòó àpèjẹ èyí táwọn ṣe nítorí ọbabìnrin tí ó jẹ́ olórí ilẹ̀ India ń gbà yẹn ọba kèfèrí yẹn ó ló ń kà wọ́n jẹ́ 300 ó sì lé díẹ̀ ó lé díẹ̀ ní 300. ní 1898 òṣìṣẹ́ ìjọba tó jẹ́ aṣojú ìjọba lórí ọ̀rọ̀ ètò owó orí ó ní àwọn tán ti darapọ̀ mọ́jọ Ghulam Ahmad wọ́n jẹ́ 318. ìgbà tó di 1900 Ghulam Ahmad sọ fún wa pé iye òǹkà àwọn ọmọlẹ́yìn wọn ti di 30,000. nígbà tó di 1902 ó ní wọ́n ti di 100,000.
ìgbà tó di 1904 ó náà ti di 200,000 ìgbà tó di 1905 ó náà ti di 300,000 ní 1903 ó ní wọ́n ti di 200,000 bákan náà ní 1904 ó ní wọ́n jẹ́ 200,000 bákan náà ìgbà tó di 1905 ó ní wọ́n ti di 300,000 nígbà tó di 1906 ó ní òǹkà wọn jẹ́ 400,000 bákan náà ní 1907 náà 400,000 náà lòǹkà wọn jẹ́ kò yàtọ̀ títí di ìgbẹ̀yìn ayé Ghulam Ahmad bí òǹkà náà ṣe máa nìyẹn lójú ayé Ghulam Ahmad kò lé ní 400,000 lójú ayé ẹ̀ bí ọ̀rọ̀ ti ṣe wà nìyẹn tí Ghulam Ahmad fi jẹ́ Ọlọ́run ọba ẹ̀ nípè pẹ̀lú ikú oró tó kú ńgbà náà ṣùgbọ́n ńgbà tí ó di àsìkò ọmọ Ghulam Ahmad tó tukọ̀ ìjọ Ahmadiyya gẹ́gẹ́ bí àrólé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn bàbá ẹ̀ ní 1954 ṣe ló jẹ́ kó yé wa pé ìjọ Ahmadiyya ìjọ jama ó ní jama Ahmadiyya òǹkà àwọn members ẹ̀ ó ló wà láàrin 200,000 sí 300,000 péré ní ọdún 1954 ṣe rí báyìí mẹ́ma yá mi ní ẹ̀sìn Islam Ghulam Ahmad fi ìjọ Ahmadiyya lẹ̀ ní 400,000 gẹ́gẹ́ bó ṣe claim torí pé claims ni a ti mọ̀ pé òpùrọ̀ burúkú ni Ghulam Ahmad irọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹni bá sì ní kò parọ́ nínú ìjọ Ahmadiyya kí wọ́n lọ dáhùn sí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ti kà síwájú nínú àwọn késẹ́ẹ̀tì mi tí mo pè ní díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya èyí tó sì ń tẹ̀síwájú yìí kán lọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí débi tá a bá dé yìí kí wọ́n sì fèsì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn irọ́ èyí tá a fi kàn án ọmọ Ghulam Ahmad sọ pé jama àwọn láàrin 200,000 sí 300,000 mo mọ̀ wípé ìdàgbàsókè ti bá technology lásìkò ọmọ Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni àwọn tó ń ṣiṣẹ́ fún jama ó yẹ ká tó ti pọ̀ sí lóǹkà yẹn ni pé ó súnmọ́ láti máa yẹ òǹkà tíjọ Ahmadiyya jẹ́ lásìkò yẹn ju àsìkò Ghulam Ahmad lọ nítorí pé àwọn means tá a fi ń communicate lásìkò yẹn ó tún ti yá ju àsìkò Ghulam Ahmad lọ bóyá true barid ni ó tún ti yá lásìkò yẹn so tó ń ti bẹ́ẹ̀ náà ọmọ Ghulam Ahmad ń sọ fún wa 1954 pé ìjọ àwọn wo kò ṣáà ju 300,000 lọ ó ń bẹ láàrin 200,000 sí 300,000 ó túmọ̀ sí wípé wọ́n ti dínkù bíi ìdajì láti 400,000 lọ sí 200,000 kí ló ṣẹlẹ̀ yẹn máa yá mi ní ẹ̀sìn Islam ẹ jẹ́ ká bí lọ́wọ́ ọjọ́ Ahmadiyya bẹ́ẹ̀ sì ni tó dá wa lójú ni pé ká níjọ Ahmadiyya bá ń pọ̀ sí ni láti gbà tí Ghulam Ahmad ti kú tó fi wọ́n sílẹ̀ ní 400,000 tí wọ́n ń bí sí tí wọ́n ń rẹ̀ sí ó yẹ kó nǹkan wọn ti tó nǹkan bíi 5 million lásìkò ọmọ Ghulam Ahmad ti ṣe Bashiruddin Mahmud Ahmad yẹn ní 1954 yẹn ó yẹ kí wọ́n ti pé millions lónìí rànran gbogbo ọ̀rọ̀ tá a sọ dàálẹ̀ yìí kí lẹ rò pótókù tá a tún fẹ́ sọ nípa ìdúró déédé ìjọ Ahmadiyya àti ìfohùnṣọ̀kan àti ìsọ̀rọ̀ lẹ́yọ̀kan ṣoṣo kọ́rọ̀ náà sì máa takora wọn kí lẹ rò pé a tún fẹ́ sọ nípa ìjọ náà àti mention àwọn numbers yẹn fún àwọn figures tí wọ́n fún wa ntókù náà ni pé kóníkálukú wa ká ronú sí ṣéjọ yìí wọ́n jó lóòótọ́ àbókùrọ̀ òun náà níjọ náà ṣe the same ọmọ Ghulam Ahmad tí a sọ yìí náà tí í ṣe Bashiruddin Mahmud Ahmad ìyẹn àrólé Ghulam Ahmad ti ṣẹlẹ̀ kejì ní 1922 ìwé ìròyìn wọn tí wọ́n ń pè ní Al-Fadlu ìjọ Ahmadiyya máa ń pè ní Al-Fazl ó gbé jáde wípé àwọn òǹkà ìjọ Ahmadiyya lásìkò yẹn ní 1922 nínú ìwé ìròyìn wọn tó jáde nínú Al-Fadlu ní on the 26th oṣù July 1922 ó ní òǹkà àjọ náà wọ́n ti pé 400,000 àbí 500,000 bó ti wí náà nìyẹn a sọ pé Ghulam Ahmad kú 1908 ó fi ìjọ ẹ̀ sí iye òǹkà tá a lè pè ní 400,000 gẹ́gẹ́ bí wọ́n ṣe claim ṣùgbọ́n nígbà tó tún padà wá di 1922 a rí i pé wọ́n tún jẹ́ 400,000 náà ni àbíkẹ́ ìjọ Ahmadiyya àwọn sọ lóhùn méjì nínú newspaper àwọn yẹn pé àbí 500,000 àmọ́ èyí tí ìjọ tọ́ nínú méjèèjì ṣùgbọ́n nǹkan tó dájú òun náà ni wípé nígbà tí ìjọba ó gbé statistics tí wọ́n jáde láti fún wa ní fígọ̀ iye tí ìjọ Ahmadiyya ń jẹ́ gan ó mọ̀ pé ìjọ Ahmadiyya nírọ̀ àti Ghulam Ahmad atọ́mẹ́ tí í ṣe Bashiruddin Mahmud Ahmad àti ìjọ Ahmadiyya gan fúnra wọn òǹkà tíjọba gbé jáde pé iye báyìí òun náà ni òǹkà àwọn tí wọ́n jẹ́ members Ahmadiyya ní ilẹ̀ India nígbà yẹn òǹkà náà má yàtọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tá a wí yìí ọmọ Ghulam Ahmad tí í ṣe Bashiruddin Mahmud Ahmad òun náà máa ó jẹ́wọ́ o
kí ló wí ó ní òǹkà inna adad al-Qadiyaniyya ó ní òǹkà àwọn ìjọ Ahmadiyya fi Punjab sanata ó ní 56,000 nasama ó lóǹkà àwọn jẹ́ 76,000 ní Punjab ní ilẹ̀ India ó ní òǹkà wọn jẹ́ 76,000 gẹ́gẹ́ bí ìjọba ṣe gbé jáde wa yuqaddaru adadul Qadiyaniyya fi baqiyatil Hindi ó ní ṣùgbọ́n ní gbogbo ilẹ̀ India lápapọ̀ tabaníkà wo òǹkà wọn fẹ́ máa tó nǹkan bíi 20,000 Qadiyaniyyi ó ń lọ gẹ́gẹ́ bí nǹkan bíi 20,000 ó ní torí náà nǹkan fahakadha yablughu adaduna ila 76,000 shakhsin ó ní torí náà nǹkan gbogbo nǹkan àjọ Ahmadiyya yóò máa jẹ́ lápapọ̀ ẹ̀ ní gbogbo ilẹ̀ India yóò máa jẹ́ bíi 76,000 tá a bá sì ní tanra wa èèyàn máa yá mi ní Islam ní 1922 ìjọ Ahmadiyya wọn ní wujud wọn ní existence ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ayé ìlú òyìnbó ni ilẹ̀ Lárúbáwá ni Áfíríkà ni òǹkà náà kéré púpọ̀ tí a bá tiẹ̀ ní ká tiẹ̀ kà àwọn tó wà ń ta kó àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ India á rí i pé àwọn tó wà ń ta wọn àti ẹ̀fẹ́ jẹ́ òǹkà tó ṣe é fẹnu sọ yẹn ni pé ó kéré púpọ̀ ló ń kà débi pé kò wà consequential káṣẹ máa á dẹ̀ mọ́ iye òǹkà tí wọ́n sọ yìí Ghulam Ahmad ọmọ rẹ̀ tí í ṣe Bashiruddin Mahmud Ahmad ní 1922 wọ́n gbé jáde nínú newspaper wọn ọ̀rọ̀ náà sì tún bẹ nínú ọ̀rọ̀ Bashiruddin Mahmud Ahmad èyí tó wà nínú newspaper àwọn tó ń pè ní Al-Fadlu tó jáde ní 21st oṣù July ní 1934 ibi tó ti ń sọ fún ọ̀rọ̀ tí mo sọ nísìnyí wípé àwọn tó jẹ́ Ahmadiyya ní Punjab yẹn ni pé ní region kan nínú àwọn agbègbè tó wà ní ilẹ̀ India ó ló ń kà tí wọ́n ń jẹ́ bíi 56,000 56,000 nasama 56,000 ó lámà àwọn Ahmadiyya ní gbogbo ilẹ̀ India yòókù láwọn kàràkàrà ilẹ̀ India yòókù òǹkà tí wọ́n ń jẹ́ bíi 20,000 so ó ń jẹ́ bíi 76,000 bẹ́ẹ̀ yẹn tí ìjọ Ahmadiyya jẹ́ as far back as 1934 gẹ́gẹ́ bí àwọn náà ṣe rí yẹn so láìsí èméjì ń bẹ á rí wípé irọ́ ti fojú hàn ìjọ Ahmadiyya ń jẹ́ 76,000 ní 1934 lásìkò ọmọ Ghulam Ahmad ẹ rí pé irọ́ ti pọ̀ nígbà tí Ghulam Ahmad dẹ̀ ń sọ ní 1906 wípé àwọn ìjọ wọn ti di 400,000 ẹ̀wọ̀n ìyá mi ní ẹ̀sìn Islam níbo ni irọ́ ti wá o níbo ni irọ́ gbà jáde nínú àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí àwọn fígọ̀ tá a fún wa wọ̀nyí ẹ rí wípé irọ́ fojú hàn bẹ́ẹ̀ kódà ó fojú hàn gédégédé ni Ghulam Ahmad sọ wípé àwọn ọmọlẹ́yìn wọn ti wọ 400,000 ìyẹn ní 1906 nígbà tó di 1934 òǹkà tíjọba gbé jáde ó ń sọ fún wa wípé ìjọ Ahmadiyya tọmọdé tàgbà wọn ju 76,000 lọ àbẹ́rẹ́ pé irọ́ ńlá òun náà ni eléyìí tá a tún rí mú jáde yìí nínú ọ̀rọ̀ ọjọ́ Ahmadiyya tẹ́ ẹ̀ bá gbàgbé àti Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn wọn nígbàgbọ́ wípé tí èèyàn bá parọ́ lórí ọ̀rọ̀ kan ṣoṣo ó ń tọ̀hún kò yẹ lẹ́ni tó yẹ ká gba ọ̀rọ̀ ẹ̀ wọlé mọ́ kí ló kù fẹ́yìn tẹ́ ẹjọ́ mọ́ ìjọ Ahmadiyya kí ló kù fún yín kẹ́ ẹ ṣe nígbà tá a ká irọ́ bàǹtàbàǹtà yìí máwọn tó jẹ́ òpómúléró yín àwọn aṣíwájú yín lẹ́nu kí ló kù tó yẹ kẹ́ ẹ ṣe eléyìí jẹ́ kan nínú àwọn òbítíbitì irọ́ àwọn irọ́ kàǹkà èyí tí ká ṣe ìtọ́ni láyà èyí tí ìjọ Ahmadiyya máa ń pa léyìí tó túmọ̀ sí wípé gbogbo àtà bá ń gbọ́ tí wọ́n sọ pé ìjọ Ahmadiyya wọ́n ti pé millions báyìí lágbàáyé ṣàkàrà lásán ni o ṣàkàrà lásán ni bó tilẹ̀ já sí pé àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ sùn kó mi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu nítorí wípé ìjọba Ahmadiyya ò bá wa mú ní kékeré wọ́n ń gbìyànjú tó fi délùú òyìnbó daṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìjọba kèfèrí tí wọ́n jẹ́ ọ̀tá fún ẹ̀sìn Islam nílẹ̀ Europe ni àbí nílẹ̀ Amẹ́ríkà àti káàkiri àgbáńlá yìí láti ṣiṣẹ́ láti rí wípé Islam Ahmadiyya yìí tán pè ní Islam Ahmadiyya òun ni wọ́n ń promote káàkiri gbogbo àgbáńlá yìí torí pé ntíjà Ahmadiyya ń pèpè sí kò lè ní ìjọba òyìnbó lára lọ́nà kankan ìjọba òyìnbó náà sì ní opportunist ni wọ́n tó bá ti rí ìjọ mùsùlùmí kan tí èrò wọn dàbí ẹni kó jọ títa wọn lápèjúwe tó sọ fún wọn pé kò sí tán pè ní jihad nínú Islam àwọn ò tiẹ̀ gba jihad wọlé peace làwọn pèpè sí tọ̀sán tòru àwọn gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ lẹ́nu yẹn ó ń jẹ́ kí ìjọba òyìnbó gba tiwọn lóòótọ́ so ìjọba òyìnbó ò fẹ́ bá wa wo njákì dáadáa àbí ò dáa kí ló wà nínú òwe ìjọ Ahmadiyya ǹjọ́ bá làákàyè mu àbí ò bá làákàyè mu ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn ò fẹ́ bá wa ro gbò yẹn ntó kàn wọ́n òun náà ni pé báwo làwọn ṣe fẹ́ utilize Ahmadiyya láti lè fi win ní gbogbo
ọkàn àwọn mùsùlùmí yòókù àti láti lè fi ríbi wọ ìlú àwọn mùsùlùmí yòókù. Iṣẹ́ tí ìjọba Gẹ̀ẹ́sì ń ṣe ń tiẹ̀ nìyẹn. Kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ sí Islam gbà tí wọ́n bá ń bá wa polongo ìjọ Ahmadiyya, torí pé wọ́n rí i pé ìjọ Ahmadiyya ò ní aburú kan tó fẹ́ ṣe fún àwọn, bí ó ṣe pé yóò padà kópa lára tó pọ̀ bá ẹ̀sìn Islam ni, torí pé Islam ó di ẹ̀sìn tí ò lágbára, ẹ̀sìn tí ò nígbàgbọ́ nínú jihad, ẹ̀sìn tí wọ́n máa kó ọmọ ogun wọ̀lú ẹ̀ tí Ghulam Ahmadu ní ẹ dákẹ́ o, ẹ gbọ́dọ̀ kó bùjà wọn wò, ẹ má ṣe sọ pé ń bá ìjọba amúnilẹ́rú sìn, ẹ má sọ pé ń bá wọn jà o, torí pé ìjọba amúnilẹ́rú sìn tí wọ́n wọlé India ń gbà yẹn, wọ́n wọbẹ̀ láti kàn wá gba fàájì, wọ́n wọbẹ̀ láti máa pàṣẹ lé gbogbo èèyàn tó wà ńbẹ̀ lórí ni, kán sì máa fara ní ẹ̀sìn Islam, kódà kí wọ́n tún máa ran àwọn Christian missionaries lọ́wọ́ láti rí kán sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí di kiriyó, gẹ́gẹ́ bí ìjọ Ahmadiyya náà fúnra wọn náà ó ṣe padà máa jẹ́rìí sí ọ̀rọ̀ náà nígbà tá a bá ń sọ̀rọ̀ ní abala yẹn. Torí náà ńkọ́ àpèjọ Ahmadiyya kí wọ́n tún nù wọn rò, kí wọ́n jìnnà sí irọ́. Tí wọ́n bá pè mí nírọ́ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí pé irọ́ ni mo pa mọ́ ìjọ Ahmadiyya àti Ghulam Ahmad náà, ohun tó kù tí mò ń retí lọ́dọ̀ wọn òun náà ni wípé kí wọ́n lọ gbọ́ àwọn kíṣẹ́ẹ̀tì wọ̀nyí láti bẹ̀rẹ̀, èyí tí mo pè ní díẹ̀ nínú àwọn Iro Ahmadiyya, kí wọ́n lọ gbọ́ láti bẹ̀rẹ̀ débi tí mo bá a dé, bóyá 20 ló dé ni o, bóyá 30 ni o, kí wọ́n fèsì sí àwọn ọ̀rọ̀ náà káyé lè mọ̀ wípé èmi ló purọ́ kì í ṣe ìjọ Ahmadiyya. Mo bẹ̀ Ọlọ́run bá àlekè ọlá kó má sọ èmi àtẹ̀yin olùgbọ́ mi nù mọ́ láyéláyé lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà tó ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam, kó sì bá a fún gbogbo ìjọ Ahmadiyya àti létò kó wọn àti gbogbo àyíká ibi tí wọ́n wà ní Nàìjíríà ni àti ní gbogbo àgbáńlá yìí, kó bá a fún wọn ní ìmọ̀nà èyí tí ìṣìnà ò ní kẹ́yìn ẹ̀mọ́ láyéláyé. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.